tó ṣẹlẹ̀ yìí ọwọ́ Ọlọ́run ni ká máa bẹ̀ ọ́, ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù kọ́lọ́run ó ṣàdárí jìn wá. A ti mọ̀ pé láti bó ṣe ń tá a bá rà lọ́dún tó lọ ń kọ́ là ń rà lọ́dún tó tẹ̀lé. Ọlọ́run ni ká máa ké pè kó gbà wá lọ́wọ́ gbogbo bí gbogbo òṣèré tó yẹ yín sìn. Ọlọ́run nìkan ló mọ sáká, kò sẹ́ni tó máa ṣe àfọlọ́run o. Gbogbo àwọn tó wà lókè náà kò wù wọ́n kán mọ́ máa ṣe o, Ọlọ́run náà ló ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n lágbára Ọlọ́run tá a bá sì ń gbàdúrà tá a dẹ̀ wù nírètí tá a dẹ̀ sọ pé Nàìjíríà òkè ló máa wà, òkè náà ni o. Pínpín yẹn kò lè pè wá o, kò lè pè wá rárá torí pé àwọn èèyàn ti wà nílùú tó wà lọ́hùn tó yẹ pé wọ́n ti bímọ fúnra wọn. Tá bá ní ká máa bọ̀ Nàìjíríà mọ́ ká máa bọ̀ lóyè kódà kò pè wá kí náà ní àwọn ń kó nǹkan lọ sọ́hùn wọ́n ń kó nǹkan wá síbí. Kò yẹ yín pínpín yẹn ọmọkùnrin náà máa fi ìfìyà jẹ o. Gbogbo wa la rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà lóde òní. Àkọ́kọ́ lórí security ní Nàìjíríà, ìdáàbòbò tó péye kò sí Nàìjíríà rárá. Gbogbo wàhálà yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ pé kódà gan ara ò rọkùn fún aráàlú, ara ò rẹ́díẹ̀, ebi ń pa àwọn aráàlú, wọn ọrọ̀ ajé orílẹ̀-èdè gan ò gbé pẹ́ẹ́lí mọ́, gbogbo nǹkan ti bàjẹ́. Èyí tó ń ṣe dọ́là ń sìn ká wò sígbà tí Jonathan wà ń bẹ̀, ó wá dàbí pé ó dojú gbogbo ìjọba Nàìjíríà kulẹ̀, ó jẹ́ kí òṣì kó pọ̀ jù Nàìjíríà. Ọmọ Nàìjíríà gan kò yé wọn mọ́, àìmọye àwọn tẹ́lẹ̀ wọ́n ń ṣe náà kúrò jìjì. Kí ló dé fà á? Nítorí pé ìrònú máa pa àwọn ẹlòmíì tó dẹ̀ pé ó lágbára jù. Ẹ pé àti jẹ àti mu àti bọ́ ilé àti ọ̀nà ó jẹ́ nǹkan pé ó lágbára gidi gan lórílẹ̀‐èdè yìí. Ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní ọmọ méjì mẹ́ta àti ìyàwó wọn ò lè ṣe déédéé mọ́nú ilé. Ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹyà ní orílẹ̀‐èdè yìí. Ètò ẹ̀kọ́ náà pẹ̀lú tabaníkà tún gbogbo ìlọ lórílẹ̀‐èdè yìí. Àwọn ọmọ iléèwé polytechnic ó ti lóye ọjọ́ tó ti wà nílé tí wọn ò lè padà lọ sí school lórí pé kò sí ààbò tó péye àti pé wàhálà tó ń ṣẹlẹ̀, ìjọba ò lè kò lè ṣe àmójútó ohun gbogbo tó yẹ kó ṣàmójútó lórílẹ̀‐èdè yìí. Ọ̀nà àbáyọ ni wípé kí ààrẹ Muhammadu Buhari àti rí pé kò kún ojú òṣùwọ̀n láti lè ṣe àkóso orílẹ̀‐èdè yìí mọ́, kó fi ìjọba sílẹ̀ fún àwọn tí ó lè ṣàkóso rẹ̀. Àti ẹ̀fẹ́ mú, I'm so sorry to say so, torí àmọ́ bí ní ìṣẹ́rí tẹ́lẹ̀ kó tó dépò gbogbo àtàdé kó débẹ̀ sí nǹkan ti le jù, ebi ń pa àwọn ẹlòmíì gan pa wọ́n ń pokùnso tó yóò oúnjẹ pé kò sóúnjẹ wọ́n ń pokùnso. Ẹ jọ̀ọ́ á pé wọ́n ṣe dáadáa, wọ́n ń gbìyànjú o, bọ̀ àwọn tó tán kó rọra òun ló fà kánjọ torí Ọlọ́run. Oye bàbá wo bàbá yẹn dà gbáwọn tó ń kó sẹ́gbẹ̀ẹ́ ní ọ̀hún dá. Oye ìwọ́lẹ̀ mi gbé ń bẹ̀ pé tí ẹlòmíì bá wọlé tí YouTube bá wọlé ilé máa wà òkè. Bàbá yẹn wà òkè ó lánìyàn dùgbà àwọn ẹni tó kó sẹ́gbẹ̀ẹ́ ní ọ̀hún ní wà. Ìjọba Buhari yìí ó ti sú gbogbo ọmọ Nàìjíríà pátá, àti ẹ̀gbọ́n àwa táwa ti dàgbà tá a ti darúgbó yìí kò sí ní tó kù mọ́. Ṣùgbọ́n ká tiẹ̀ ṣàánú àwọn ọmọ kéékèèké, òṣìṣẹ́ ìjọba òrówó gbà, àwọn tí ń tajà gbogbo olójútu, àwọn ọmọ sùkúùnì nísìn jọ́ méjì láàrin ọ̀sẹ̀ ni wọ́n fi ń lọ. Ó lágbára o, kán help wa Nàìjíríà ni o, kán jọ torí Ọlọ́run, ìnira ẹ ti pọ̀ jù. Àwọn tó ń tajà nísìn àti gba ṣọ́ọ̀bù ogun, ẹ̀ ń rajà kalẹ̀ àti tajà ọ̀ràn. Kódà àwọn tó ń ṣiṣẹ́ ìjọba àti fún ọmọ wọn gan ló ń jẹ́nu ilé ó di ìnira. Kán jọ kán ṣàánú wa ni, ìnira ẹ ti pọ̀ jù. Ọ̀hún tó dà sáyé kò fi ayé ní wàhálà o, àwa ni àfẹ́ ní wàhálà. Ẹ bá bẹ̀ àwọn ìjọba yìí pé kí wọ́n ṣàánú wa, kò dá mọ́. Ẹ bá rajà báyìí ká tó ta gan wàhálà ni. A máa tà náà owó gan àti ìrèdè pé a lè gé ní bẹ́ẹ̀. Ẹni bó bá sọ̀rọ̀ kó ṣàánú wa gbogbo kò yíyàn mọ́. Ẹ bá gbáyé náà owó náà fowó kún wọlé. Owó náà wà ń bẹ́ẹ̀. Ẹ bá sọ̀rọ̀ pé kó bá tún gbé tó. Ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí kò dáa rárá. Ṣẹ́rí ẹja tó wà níwájú mi 15,000 mo rà tẹ́lẹ̀ dẹ̀kẹ̀ mo rà ní 8,000 7,000 mo ní sìn 15,000 owó pálí méjì òun ni mo fi ra pálí kan sìn. Kò yẹ kó rí báyìí ẹ bá bẹ Nàìjíríà àwọn tó wà nù Nàìjíríà kọjọ tó wọ náà kọ́ bá wa túnṣe. Ìlú yìí ti bàjẹ́ ó ti bàjẹ́ gan tí ò tó kọjọ tó wọ náà kọ́ bá wa túnṣe àtúnṣe lèmi fẹ́ kọjọ tó wọ náà ilé wọn ní dàrú o.
He came as a military. He was a military president before. Why ṣe a civilian president? Ṣé rí ẹni tó máa rú Nàìjíríà ó láti múra. Ó dáa láwọn area kan, kò dẹ̀ dáa láwọn area kan. For instance, títì ó ṣe títì dáadáa, ó ṣe rélùwé dáadáa. Àwọn oúnjẹ tí ń wà ń sìn, oúnjẹ tí ń wà tẹ́lẹ̀ kò sóúnjẹ. Wọ́n ti dá kó lọ rẹpẹtẹ ń sìn. Ṣùgbọ́n àwọn area security ibẹ̀ yẹn ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n àwa ni security, aráàlú ni security. Ní ayé àtijọ́ a ní àwọn vigilante tó ń ṣàdúgbò ládùúgbò. Ẹ rí i pé nísìnyí ní Ògùn àtọmọ́tẹ́ wọ́n ti ní àmọ̀tẹ́kùn. Àwọn àmọ̀tẹ́kùn ẹ̀ sìn kò ṣeé ṣe fún ọlọ́pàá nìkan mọ́, àwọn ló máa ran ọlọ́pàá lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ mọ ìlú táwa ń sìn, àwọn ọmọ ọ̀ṣọ́ ṣiṣẹ́ púpọ̀, ọmọ wa kọ́dà ló ń gùn, wọn ò kọ́ṣẹ́. Látijọ́ ọmọ máa kọ́ṣẹ́. Nísìnyí tó bá ń jẹ́rù lẹ́ẹ̀mí sọ ọmọ máa bù ẹni. Kí ló ní? Wọn ò kọ́ṣẹ́. Òun ló ṣe jẹ́ kí security wa kó mẹ́wẹ̀ẹ́ ṣẹ́gẹ́tì mi sìn. Ní ayé àtijọ́ àwọn aṣọ́de tó bá mú èèyàn bẹ̀tí sìn ó ti wọ́, àti pé Ọlọ́run ni ká máa bẹ̀. Kidnapper náà Ọlọ́run bínú sí wa, kì í ṣe Buhari. Ọlọ́run ló ń bínú sí Nàìjíríà. Nígbà téèyàn mú ọmọ ẹ̀ tó fi ń gbọ́nṣẹ́ tó gbóngbówó, tẹ́lómi náà kọ́ gbé bàbá nǹkan 100 million wá, tẹ́lómi nǹkan téèyàn bá ọmọ ẹ̀ sùn, ọmọ tó tinú ń bí Ọlọ́run. Ẹ bá wò yẹn subhanallah, Ọlọ́run adáríjì wa. Tí wọ́n wo tí wọ́n papọ̀ ń sọ, ó ti papọ̀ tó yẹ pé ká lọ padà sọ́dọ̀ Ọlọ́run. Tó bá padà Ọlọ́run gbogbo àtò. Ṣé rí Nàìjíríà ò dáa? Ìgbà tí Jonathan wà lórí oyè, Jonathan fi ráìsì sílẹ̀ ní 7,000 ní Jonathan fi sílẹ̀ o. Láyé Buhari sọ ráìsì di 25,000. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nàìjíríà ò dáa o. Ẹ bá wa wá solutions, ẹ bá wa bá Buhari kọ́lọ́n bá wa mú kú o. Àwa bí Ọlọ́run pé kọ́lọ́n bá wa mú Buhari kó lórí oyè. Bí ìlú ìṣerí náà, ó kàn jẹ́ pé owó tí èèyàn ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ju iye tí èèyàn ná lọ. So tá a bá wá lọ sí ọjà, nísìn nǹkan tó jẹ́ 100 naira ó máa jẹ́ 200, 150. So ó yẹ kí wọ́n lè wá nǹkan láti bá wa ṣe sí ọ̀rọ̀ ìlú yìí, débi wípé oníṣòoṣù gan èèyàn wọ mọ́tò lọ, èèyàn wọ mọ́tò bọ̀, èèyàn tó ń gba 40 tó ń gba 50 kóṣù ò tó parí sálárì ẹ̀ ti lè kù 20,000. So kò easy rárá kí wọ́n jọ kí wọ́n kàn tiẹ̀ bá wa wá nǹkan ṣe sí gbogbo nǹkan.